Eré gbígbẹ́ ó ti pẹ́. Eré gbígbẹ́ ti bẹ̀rẹ̀ láti ìgbà tí ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní gbọ́n. Mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ náà láti ìgbà tí mo ti wà ní kékeré. Àmọ́ ìgbà tó ṣe díẹ̀ mo ní láti lọ kọ́ṣẹ́ ọwọ́ mi níta. Ìgbà tó wá yá mo padà sí ilé láti wá kọ́ iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí gangan, tó jẹ́ iṣẹ́ gbẹ́gilére. Agbẹ́gilére ni ẹni tí ó ń gbẹ́gilére. Gbẹ́gilére jẹ́ iṣẹ́ ọnà tó jẹ́ wípé a máa ń yọ kúrò lára igi ni láti fi fún wa ní àwòrán, kí àwòrán irú eléyìí tí a bá fẹ́. Eré sì lówó lórí, àmọ́ ìwọ̀nba ni àwọn tó mọyì ẹ̀ ní agbègbè tá a wà. Nǹkan tí àwọn èèyàn fẹ́ jù ó ní àwòrán yíyà. Ìyẹn tó dẹ̀ fa ni pé ọ̀pọ̀ gbàgbọ́ pé èrè máa ń gbàbọ̀dè, eléyìí tó dẹ̀ jẹ́ pé lọ́dọ̀ títí wa irọ́ ni. Àìmọye èrè ni a ti gbẹ́ fún àwọn èèyàn, a ò dẹ̀ gbọ́ kí ẹnìkan sáré padà wá bá wa kí ó sunkún pé èrè tó ń gbẹ́ ti di àǹjẹ̀nú sí inú ilé fún un. Àti kékeré ni mo ti nífẹ̀ẹ́ sí iṣẹ́ gbẹ́gilére, àmọ́ gbà náà mi ò lọ́gbọ́n tó pọ̀ lórí. Torí dáàdì mi, èmi rò pé ẹnìkan tó burú ni wọ́n. Tí n bá gbẹ́ ère tí n bá ṣì gbẹ́, màá gbọ́ pé ọba lè ṣé mo ṣe máa gbé lédè ẹni ẹ, sọ àyà mi máa ń já, máa ń fa ìjayà fún mi. Ìgbà yẹn mo lose interest pé kò wù mí mọ́. Ìgbà tí mo wá lọ kọ́ṣẹ́ ọwọ́ níta tí mo rí bí ará ìta gan ṣe ń ṣe sí mi, mo rò pé gbàǹ kékeré ni nǹkan tí dáàdì mi ṣe fún mi nínú gbogbo nǹkan. Ìgbà tó yá, ẹ mọ̀ nǹkan tó ọmọ ti nífẹ̀ẹ́ sí láti kékeré ni, tó bọ́mọ bá ṣe ń dàgbà sí, tí ọmọ bá sì ń rí nǹkan náà sójú, ìfẹ́ yẹn ṣì máa gbòòrò sí. So ìgbà tó wá di pé mo kúrò níbi tí mo ti lọ kọ́ṣẹ́ ọwọ́, tí mo túbọ̀ ń fojú sí iṣẹ́ gbẹ́gilére sí, ìfẹ́ mi tún gbòòrò sí nínú iṣẹ́ gbẹ́gilére. Ìfẹ́ mi tún gbòòrò sí iṣẹ́ náà, mo nífẹ̀ẹ́ gan. Gẹ́gẹ́ bí oníṣẹ́ ọnà, a máa ń ro orí láti gbé àwòrán kan kalẹ̀ tí ó lè sọ ìtàn tó pọ̀ tàbí kí ó kọ́ wa ní ẹ̀kọ́. Bí eléyìí, oníbàtà ni a pè. Oníbàtà, gbogbo la mọ̀ oníbàtà ní ilẹ̀ Yorùbá, a mọ̀ ìwúlò rẹ̀. Oníbàtà dẹ̀ nìyí, ó ní nǹkan ṣe pẹ̀lú Ṣàngó, òrìṣà tí wọ́n pè ní Ṣàngó. Àmọ́ fún àwa gbẹ́gilére, a kò ka Ṣàngó kún òrìṣà, ìránṣẹ́ lòun náà. Oníbàtà yìí ló máa ń lu ìlù fún Ṣàngó. Torí nínú ìtàn tí a gbọ́, Ṣàngó Aláàfin ni lọ́yọ̀ọ́, Aláàfin Ṣàngó lọ́yọ̀ọ́, ó jẹ́ alágbára. Kò dẹ̀ sí ogun tí Ṣàngó lọ jà tí kò kì í ṣe. Àmọ́ nǹkan kan wà tó máa múnú Ṣàngó dùn, ó ní ijó. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ ìtàn Ṣàngó tí ẹ̀ ní sọ ìtàn ijó mọ́. Tí ó bá dẹ̀ sọ nílù, kò sí ijó. Ìgbà tó nílù bá wà la tó máa jó. So àjọṣepọ̀ tó wà láàrin Ṣàngó, bàtà àti onílù, ó ní eré yìí sọ, àti nípa ijó gangan. Gẹ́gẹ́ bí oní iṣẹ́ ọnà, ìgbàkígbà tí a bá lọ sí festival to say, ó ní ẹ mọ̀ oríṣiríṣi àwọn èèyàn, oríṣiríṣi àṣà náà máa mú wá sí ibi tí wọ́n ti ń ṣe festival. So nǹkan tá a bá rí níbẹ̀, ó kún ara nǹkan tá a fi máa ń gbẹ́ iṣẹ́ ọnà. Bí àwòrán tá a bá rí, ó kún ara àwòrán, ó kún ara nǹkan tá a fi máa ṣe iṣẹ́ ọnà, tó máa ń fún wa ní ìmísí láti ṣe iṣẹ́ ọnà. Then ẹlẹ́ẹ̀kejì, ó ní pé ìròrí wa, ó máa ń fún wa ní àǹfààní, ó máa ń fún wa ní ìmísí láti ṣe. Then eléyìí tó tún jẹ́ ẹlẹ́ẹ̀kẹta, ó ní pé àyíká tí a bá wà, nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àyíká wa, ó máa ń fún wa ní ìmísí láti ṣe iṣẹ́ ọnà. Gẹ́gẹ́ bí eléyìí tó wà nílẹ̀, a pè ní communication means. Torí ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ní ilẹ̀ Nàìjíríà, Yorùbá ló ní gángan dùndún, Haúsá ló ní fèrè, Ìgbò ló ní àgbámọ́lẹ̀,
torí pé a ti rí àwọn nǹkan yìí rí òun ni a ṣe kó papọ̀ sí ara ère kan láti sọ ní communication means, torí pé ó tún jẹ́ ọ̀nà tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa ń gbà fi ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn. Back in history, Yorùbá ìlù náà máa ń lù láti fi ọ̀rọ̀ ránṣẹ́. Àwọn Yíbò ìlù jẹ́ nǹkan tó máa ń lò náà láti fi bá ara wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn Haúsá náà, fèrè jẹ́ nǹkan tó máa ń lò láti fi bá ara wọn sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí agbẹ́gilére, kì í ṣe gbogbo igi tó wà nígbó la máa ń lò, torí àwọn igi kan wà tí wọ́n ṣe é gbẹ́, kì í ṣe pé wọ́n ṣe é gbẹ́ àmọ́ wọn ní ìwúlò, ọjọ́ wọn ò kí ń pẹ́. So igi tá a máa lò ó jẹ́ igi tó gbọ́dọ̀ tí lifespan gbọ́dọ̀ gùn. So torí náà tá bá rí igi tá nílò, tó bá jẹ́ pé nínú igbó la ti rí, a máa lọ gé fúnra wa, tàbí ká pe àwọn tí ó máa ń gégi kán bá wa gé lulẹ̀, á wàá ṣe ìpín sí wẹ́wẹ́, tàbí ká ránṣẹ́ sí wọn ní ká lọ sí ìsọ̀ pákó láti ra àwọn ilé. Àwọn ráǹdì yẹn wọ́n gé wọn wá ní ìsọ̀ pákó ni a ti ra àwọn odidi igi tí a bá nílò, a máa ń lọ rà ní. Ó dẹ̀ ní oríṣiríṣi igi tá a máa ń lò. Ara wọn láti rí igi ọ̀mọ̀, ìrókò, ọ̀gánwó, igi osùn, igi ìrẹ́, igi gẹdú, igi etìrìn, mẹ̀lẹ́nà àti bẹ́ẹ̀ lọ. Igi pọ̀ tá a máa ń lò. Sẹ́rí àwọn irinṣẹ́ agbẹ́gilére, ó bẹ̀rẹ̀ látorí igi lákọ̀ọ́kọ́, àmọ́ kí a tó wọ ipa títí igi lọ, ó ní irinṣẹ́ kan tí a ń pè ní àákéboró. Àákéboró yìí la máa ń kọ́kọ́ fi lé ọ̀nà sí ara igi tá a bá ti ya àwòrán náà pẹ̀lú nǹkan tí àwọn olóyìnbó ń pè ní mákà. Lẹ́yìn tá a bá ti fi àákéboró ṣá igi tí a ń pè ní lílé ọ̀nà, a mú chisel láti chisel wa pẹ̀lú mallet tí a ń pè ní òòlù nílẹ̀ Yorùbá. A máa fi òòlù gbá chisel láti fi jẹ́ kí ó yá. Lẹ́yìn náà a ní V-gauge àti U-gauge. V-gauge yìí la máa fi fa ìlà tá a bá nílò láti fa ìlà. U-gauge a dẹ̀ máa fi gbẹ́ ihò tí a bá fẹ́ bẹ̀rẹ̀ ihò gbígbẹ́. A ní oríṣiríṣi ọ̀bẹ local knives àti bẹ́ẹ̀ lọ. Bá a ṣe máa gẹ̀tì àwọn irinṣẹ́ wa, irinṣẹ́ gbẹ́gilére ó nira díẹ̀ láti rí, torí ọ̀nà méjì la ti máa ń rà. Ìkíní, a lọ sọ́dọ̀ alágbẹ̀dẹ, a rọ ọ̀bẹ fúnra wa, rọ àáké, ibẹ̀ láti máa rí àáké àti ọ̀bẹ local knives, àákéboro. A dẹ̀ máa ń lọ sí ibi tí wọ́n bá ti ń ta art materials láti ra àwọn imported chisels wa tàbí imported knife. Yorùbá bọ̀ wọ́n sọ wípé àìrìn jìnnà làrá bukẹ́ ọ̀kẹ́rẹ́, mi rìn jìnnà so ìrà bukẹ́ ọ̀kẹ́rẹ́. Iṣẹ́ artist kan tí mo máa nífẹ̀ẹ́ sí, tó máa ń wù mí jù, iṣẹ́ bàbá mi ni. Àmọ́ ẹni tí mo fi ojú sùn jù láyé yìí nípasẹ̀ iṣẹ́ ọnà yìí, Alhaji Ọlọ́nàdé Lámídì Fákẹ́yẹ ni. Bàbá gba professor. Èmi náà dẹ̀ sọ pé ọjọ́ tọ́lọ́run bá gbà fún mi tèmi náà bá dì bẹ́ẹ̀, ó ní màá tó yọ̀ǹda yòókù fọ́lọ́run. Yorùbá ní bí igi bá ṣe rí lásọ̀kò ẹ̀. Èmi gangan fúnra lára mi lọ́dún 10 sí ìsìn, mò ń gbèrò wípé tí wọ́n bá ti mọ̀ mí tán ní àgbáyé, kan ti mọ̀ mí nílẹ̀ adúláwọ̀. Gbogbo iṣẹ́ tí à ń ṣe gẹ́gẹ́ bí oníṣẹ́ ọnà, kò sílẹ̀ tí ó ń gbàbọ̀dè níbẹ̀. Àárín ara wa òun ni àti pọ́n nǹkan tí à ń ṣe lé. Tí àwọn òyìnbó aláwọ̀ funfun bá dé, tí wọ́n bá rí iṣẹ́ tí a ṣe sílẹ̀, inú wọn máa ń dùn ni.
tí ẹlòmíì tí ó bá wá sí ibi ìpàtẹ ọjà iṣẹ́ ọnà, tí ẹni tí ó ṣe iṣẹ́ ọnà bá ń ṣàlàyé nǹkan tí ó fi iṣẹ́ ọnà kan sọ, á mọ̀ pé iṣẹ́ ọnà kìí ṣe iṣẹ́ yẹpẹrẹ, àmọ́ à ń fi ọwọ́ yẹpẹrẹ mú ní àwùjọ wa, eléyìí tí kò dẹ̀ dáa. Ohun tí òyìnbó pọ́nlé jù láyé, iṣẹ́ ọgbọ́n inú àtinúdá ni. Ara ẹ̀dẹ̀ ni iṣẹ́ ọnà wà. So a máa ń lo ère sínú ilé for decoration purpose. A máa ń fi pass message tó bá ní message. A máa ń fi ère fún èèyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn. Èèyàn lè fi fún ìyá ẹni gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí. Orúkọ mi ni Abidoye Olúwatósìn, tí àdàpè orúkọ mi jẹ́ Kóta. Agbẹ́gilére ni iṣẹ́ mi, ó dẹ̀ jẹ́ iṣẹ́ tí mo jogún bá ní ọwọ́ bàbá tó bí mi lọ́mọ. Mo lérò pé ẹ ti mọ nǹkan kan tàbí ìkejì nípa iṣẹ́ ọnà. Tó bá dẹ̀ jẹ́ ìgbà àkọ́kọ́ yín ní lórí channel yìí, ẹ jẹ́ bá wa subscribe. Yorùbá pọ́nbélé ni wá lórí channel yìí. Ibi la ti máa ń rán wa létí ibi tá ti ń bọ̀, ibi tá ń lọ àti ibi tá dé. Ibi la ti máa ń rán wa létí pé èdè wa ṣe kókó, ó ṣe pàtàkì. Ṣùgbọ́n kó tó dìgbà míì, gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ má gbàgbé láti like ara yín.